ọ̀gá wọn Bisi Ajala tó bá kó adéwájú ẹnìkan a máa gbowó jáde ńbẹ̀ kò dẹ̀ ní figbá kan bọ̀ kan mú ó máa ọ̀gá kan wà fọ́nìkà gbowó wọn fi ní bí 100 wọn ní ẹ̀yìn 5,000 fẹ́ tàwọn kó bí 90 lọ. bàbá yẹn ọlọ́run kó fọ̀run kẹ èèyàn gidi ni nínú gbogbo ẹ̀ tí mo ti bá ṣe láyé yìí Bisi Ajala mo gbádùn ẹ̀ jù kò ní fìyà jẹ wá kò ní fún wa lówó oṣù o tó bá ń gbé báàgì bọ̀ tó bá sọ pé ṣéàmà ẹ̀jẹ̀ ń gba báàgì lọ́wọ́ ní gbogbo oníkálukú ní ṣéàmà ńlé ẹ̀ kò sẹ́ni tí òun fi ṣe àjókòó ńlé ẹ̀ fúnra ẹ̀ ló máa gbé báàgì ẹ̀ dání irú báàgì tẹ́ bá dẹ̀ lọ́wọ́ Bisi Ajala lẹ́ máa rí lọ́wọ́ mi àtàwọn abí 6 7 tó kù tá à ń bá ṣiṣẹ́ kò ẹni tí mo bá ṣiṣẹ́ bàbá yẹn mi ìrírú ẹ̀ bó ṣe gbajúmọ̀ tó kì í sì yàn yàn jẹ kì í dẹ̀fẹ́ kí yàn yàn wá jẹ tí a bá déwájú eléré kó tó ná tẹ́nà kò tẹ̀ náà fẹ́ léré àwọn eléré yẹn náà máa kówó ta máa ná fún wa tí tọ́mà tó máa kì wá ju àwọn tó náwó lọ àwọn ìrírí yẹn ó jẹ́ kí n tẹra mọ́ iṣẹ́ ìròyìn débi pé mi ò rò pé mo lè iṣẹ́ mi tó lè dùn mọ́ mi nínú ju iṣẹ́ ìròyìn lọ níbi tá a tó ń bá ẹ̀mí àtàlẹ́dá mẹ́ta tí ń bá ara wa káàkiri láti bẹ̀rẹ̀ sinimá ní ṣíṣe mo rántí pé nígbà tá à ń ṣe sinimá yẹn Àlàdé ló kọ́kọ́ ṣe home video jáde ìyẹn sinimá àgbéléwò tó gbogbo èèyàn ń ríwò lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹni mo lè fi sọ mi ò rántí ọdún yẹn mọ́ ṣùgbọ́n nígbà tó yá tó lọ́n gbé bó ṣe ń ṣe dé a ní àǹfààní àti ṣe sinimá ńlá gbọ́wọ́ Àlàdé náà ni a pè ní ìtàkùn wọ́n pẹ̀lú kan ní Ajíbáwo àti Maria ní ìpínlẹ̀ Ògùn ní ìmọ̀lú yẹn mọ́ ń sìn tó ló ti pẹ́ ọdún tá a ti lọ ṣe fíìmù ńbẹ̀ ìyẹn ni èmi náà kópa náà tí mo lè sọ pé sinimá àkọ́kọ́ tí mo wà nú ẹ̀ tí bàbá wa Ṣàṣọ Olúmọkọ́lọ́run tó ń bọ̀ jẹ́ ká máa rí wọn tí wọ́n ṣe tán àgbákò àwọn ṣe náà jẹ́ èèyàn burúkú nú fíìmù yẹn tí Ọlọ́run dẹ̀ bá ṣe tí gbogbo ayé gbà lẹ́yìn èyí la ṣe wá ní a ṣe sinimá gbogbo ayé tí mò ń sọ yìí olóògbé aisho pẹpẹ bàbá Ìṣọ̀lóògùn Ṣọlá kò tí ì dolóògbé pẹ̀lú àwọn ìyàwó wọn tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe lead role nínú fíìmù tá a pè ní Ẹkùn Ìṣọ̀lóògùn Ṣọlá ló ṣe lead role níbẹ̀ yẹn sinimá àgbéléwò àkọ́kọ́ tí Àlàdé ṣe kó tó di pa àlòmínà wọn bẹ̀rẹ̀ sí ní ṣe tábà wà lóko mi ì rí èèyàn kan nínú gbogbo ọ̀ní tíátà sí tí wọn ò ní wá síbẹ̀ bẹ́ẹ̀ tó ní bàbá wa aisho pẹpẹ ní o bàbá Ṣàgbákò ní o màmá Rainbow ní o ìyá gbogbo àwọn ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá mi rí ẹnìkan tí kò gba ọ̀dọ̀ Àlàdé kọjá bóyá wọ́n jọ sọ̀rọ̀ ní o àbọ̀n jọ ṣe fíìmù ní o mo rántí dáadáa pé Abbey Lanre òun ló máa ń sábà kọ screenplay fún wa lọ́dún náà lọ́hùn ṣùgbọ́n nítorí pé iṣẹ́ ìròyìn lèmi gbé lórí kò jẹ́ kí n tara bọ tíátà púpọ̀ ní ṣíṣe kẹrẹkẹrẹkẹrẹ bá ṣe ń bá bọ̀ ní kó tó di pé àwa bẹ̀rẹ̀ television series Àlàdé náà ló bẹ̀rẹ̀ ó kò ní chẹ́ẹ̀kẹ́ ó ń ṣe lórí NTA tẹ́lẹ̀ kó tó kó mẹ́kọ̀ọ́ tó wá sórí Lagos television ìgbà tó ń ṣe lórí Lagos television lèmi pẹ̀lú ẹ̀ darapọ̀ kó tó di pa gbé lọ sí MITV èmi náà ni máa ń wà ní ìkápá ká sọ̀rọ̀ yìí ká gbà ń lérè wá àti bẹ́ẹ̀ 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 lọ lẹ́yìn èyí ni a tún péyà bí ìgbà díẹ̀ kan kó tó di ọdún 2003 tó wá dá Yọ̀tọ̀mí tẹlifíṣàn sílẹ̀ ìyẹn ní Agídìgbì ń bíbà ẹ̀ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2003 ló dá Yọ̀tọ̀mí tẹlifíṣàn sílẹ̀ ọjọ́ kẹta nínú oṣù yẹn lèmi darapọ̀ mọ́ wọn mi ti ẹ̀rọ rántí bá ṣe pàdé mọ́ ó ṣàkàn àkànpàdé ló wá ní kí n rí òun ní ìjọ Monday tó John the 3 yẹn mo ṣàwà lọ rí bá ṣe bẹ̀rẹ̀ sí ní jọ ṣe iṣẹ́ tẹlifíṣàn nìyẹn tí a pè ní Yọ̀tọ̀mí tẹlifíṣàn tó jẹ́ orí kébù ló wà nínú wa ní ìkápá gbogbo stúdíò tí mo jẹ́ stúdíò manager ń gbà yẹn ṣùgbọ́n a máa ń ṣètò kan lórí Yọ̀tọ̀mí tẹlifíṣàn gbà náà tá a pè ní ojúmọ́ ire la pè èmi àti Bímbọ́lá Sàlàkọ́ la kọ́kọ́ pàdé ńbẹ̀ a jọ máa ń ṣe. ká tó lọ sí tẹlifíṣàn.